Hello. Wọ́n bá ní kí gbogbo àwọn tó bá kábíyèsí dá sí ọ̀rọ̀ tó bá Naomi dá sí ọ̀rọ̀ passport tó sọ fún kábíyèsí. Kábíyèsí wò gan-an PA bọ̀bọ́ yẹn, PA kábíyèsí. Kábíyèsí wọ́n nígbà tí Naomi sunkún tó bẹ̀bẹ̀ tó ṣe àwọn alàgbà náà wá pé kó fún pé kán fi tẹ́ ẹ̀sẹ̀ pé kábíyèsí ńlá. Ó wọ́n ní fún ní passport ọgbọ́n àti sálọ. Ọgbọ́n àti fòun lẹ̀ ló ń wá. Wọ́n ní kò burú. Wọ́n ní gbogbo ẹ̀ṣá. Wọ́n ní ju gbogbo ẹ̀ lọ. Wọ́n ní kò pẹ́ kó jìnnà. Bí kábíyèsí kan, bí Naomi ṣe pé ẹ̀mí yẹn kàn kó sí Naomi lẹ́nu. Ó kàn sọ̀rọ̀ sí kábíyèsí létí. Lẹ́yìn tó ti kékékéké ó ti tú. Ló wá dìde ló wá sọ̀rọ̀ sí kábíyèsí létí. Pé tó wá sọ pé kí ni ọ̀rọ̀ tí ó sọ sí kábíyèsí létí pé kábíyèsí kó má bínú o, kó jọ o. Pé ṣé nǹkan tóun sọ níjọ́ yẹn tóun sọ pé òun ò fẹ́ bímọ mọ́, òun fẹ́ ṣe kíni pé kí kábíyèsí yìí máa mú mi sí tí òun ti bínú. Tó lọ sọ ní public pé inú yẹn ló yìí ń bí kábíyèsí. Pé ọmọ yìí pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ yẹn pé ó lè já òun lé àtẹnítà. So wọ́n ní nǹkan tí kábíyèsí tó lérò ni. Wọ́n nígbà tí kíní yẹn kàn kó sí Naomi lọ́kàn ni pé ṣé kìí ṣe pé nítorí òun ò bẹ kábíyèsí tó yìí kí kábíyèsí sọ pé kò rí bẹ́ẹ̀. Ṣé àwọn ẹ̀kọ́ àti sọ pé kábíyèsí kó kúkú tẹ̀lé kán jọ lọ tó wáyé pé ó ń jó. Wáyé pé bí owú náà jí owú jíjẹ yẹn ṣe lágbára tó nìyẹn. Pé kí kábíyèsí kúkú tẹ̀lé. Àbí wọ́n ní tí apá ò bá ṣe é ṣán, á kà sórí ni. Wọ́n ní bí Naomi kan dìde ló bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí kábíyèsí. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni pé kábíyèsí má bínú. Pé ṣé tọmọ ni pé màá bí fún yín. Ẹ jẹ́ kí n lọ kí n dé. A wá ṣètò bó ṣe máa bí ọmọ. Ó ní òun kàn ṣeré ni. Ó lóun máa bímọ. Kí ṣe ní bímọ. Pé mo mọ̀ pé nǹkan tó ń bí yín ó dá má bínú. Mo ti agree pé màá bímọ. Ó ní ẹ mọ̀ tẹ bá fẹ́ pé màá máa bí fún yín. Ó jẹ́ every month, every week. Wọ́n ní bí kábíyèsí kan ṣe rẹ́rìn ni. Wọ́n ní ẹ̀rín tí kábíyèsí wá sẹ́rìn ní ìṣojú àwọn alàgbà tó ń bá Naomi yìí bẹ̀bẹ̀ tí kábíyèsí yarí pé láyé pé òun ò ní gbà. Wọ́n ní ṣe ni kábíyèsí kan bẹ̀rẹ̀ sí rẹ̀. Tọrọ ẹ̀ pé àwọn alàgbà ní kí ló ń ṣe ọmọ kábíyèsí? Àbí lóòótọ́ ni Naomi ń lò túbọ̀ pa? Àbí kí ni kábíyèsí nítorí ẹ̀ rẹ̀? Ṣé ẹni ta ti ń bẹ̀ látẹ̀kàn? Wọ́n sọ̀rọ̀ sí létí díẹ̀ wá bẹ̀rẹ̀ sí rẹ̀. Àṣé Naomi mọ weak point kábíyèsí. Wọ́n ní tẹ́lẹ́jọ́ bá mẹjẹ́ ẹ̀lẹ́bi pé kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Pé ṣé yẹn pé kábíyèsí lè dùnnú báyìí? Wọ́n ní ṣe ni kábíyèsí kan dìde ó lọ mú passport yẹn fún Naomi. Is that not wonderful? Ẹ rí agbára ìfẹ́. Ẹ rí agbára ìfẹ́. Agbára ìfẹ́ ó lágbára. Ó ní bó ṣe jẹ́. Wọ́n ní tí ọmọdé bá mọ ọwọ́ wẹ̀, á bá gbà jẹun. Naomi ti gòkè sí ni. Ẹ̀mí mímọ́ tó ń bá Naomi gbé, òun ló ń bá gbé. Òun náà ni kábíyèsí ṣe ń tàpá náà. It is because Naomi yẹn ó ti gbọ́n jù. Wọ́n ní small but is mighty. Ọmọ yẹn ti ó ga jù. Ṣé ẹ̀ ń rí ilé ayé? Ṣé ẹ̀ ń rí bí Ọlọ́run ṣe tó gbàkóso? Wọ́n ní ṣe ni kábíyèsí kan bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn inú ẹ̀ dùn. Wọ́n ní ká tó fọ̀ kábíyèsí ti lọ mú passport ti lọ. Wọ́n ní tẹ bá rí bí Naomi ṣe fò sókè. Ó fò sókè. Inú ẹ̀ dùn. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pọ́n ọkọ ẹ̀ lẹ́nu lá. Wọ́n ní kiss yẹn ti pọ̀ jù. Wọ́n ní gbogbo àwọn alàgbà tó wà wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ká pé Naomi pé wọ́n sì ríru ọgbọ́n tó wà lórí Naomi ó ti gbọ́n jù. Ọmọ kékeré tó gbọ́n. Ẹ̀rí bó ṣe mú ọkọ ẹ̀ wálẹ̀. Tí gbogbo àwọn èèyàn, àwọn obìnrin ilé ayé tó bá dé máa emulate. Ara nǹkan tó fẹ́ lọ ṣe ní abroad ní US ni tó fi invite ẹ̀. Because ó mọ ọgbọ́n mọ gbogbo ẹ̀. Ó mọ gbogbo ọgbọ́n láti fi mú ọkọ wálẹ̀. Agbára Ọlọ́run ni èèyàn gbọ́dọ̀ fi ara ìwé Naomi. Naomi, ẹ̀mí tó ń darí Naomi ó lágbára. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí gidi. Ṣé ẹni tọ́lọ́run ti yàn láti kékeré? Wọ́n ní tender age lọ́lọ́run ti yàn pé Naomi dìde ìwọ ni máa lò.
ìwọ ni máa rán òya lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí wọ́n ní ẹni tọ́lọ́run ti yàn ó ti yàn náà ni ó gbọ́dọ̀ gbé gbogbo ògo fún gbogbo ọ̀nà ló máa ṣiṣẹ́ yẹn ní àṣeyanjú fún ojú òde ní tì ẹ rí i pé gbogbo ọ̀nà Naomi ọlọ́run kọ́ máa kó yọ ìyẹn dẹ́ máa fi mọ̀ pé ọlọ́run ló wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú Naomi ọlọ́run ló ràn kì í ṣèyàn ẹ rí i pé ṣe ni mo ti ẹ̀ lánú lè pé kí ni Naomi lè sọ sí kábíyèsí ní etí tó máa di pé gbogbo ojú kábíyèsí tó le tó fà kékọ́ rí pé nílá pé láyéláyé ó gbọ́dọ̀ kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ òun ò ní fún ní passport ẹ̀rí wẹ́rẹ́ bó ti ṣe fún agbára ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi ṣe sí ìpè bóyá gbogbo nǹkan tí èèyàn ṣe láyé yìí tí ò bá fi ti ọgbọ́n ọlọ́run tí ò bá ti fi ti ìmọ̀ ọlọ́run tí ò bá ti fi ọgbọ́n ọlọ́run àti ìmọ̀ ọlọ́run fi ṣe olúwẹ̀ kan máa. lọ́rọ̀ kan ṣá Naomi ó jẹ́ ẹni tí ọlọ́run tó ti dá ọlọ́run ti yà sọ́tọ̀ ó ti mọ bó ṣe máa kó gbogbo àwọn èèyàn mọ́ra ó ti mọ weak point anybody ọlọ́run ni ṣé tí ọlọ́run bá ràn yàn ṣẹṣẹ mọ́ pé ó máa fi gbogbo ara tì ó máa sìn débi tókó tó sọ̀rọ̀ báyìí ọlọ́run máa jáde máa gbá inú ẹ̀ sọ̀rọ̀ níbikíbi tó ó máa rí agbára ọlọ́run òun náà máa sọ bẹ́ẹ̀ kò ní mọ̀ pé òun ló ń sọ ṣé òun náà lòun sọ gbogbo àdúrà rẹ̀ nǹkan tó ń pè ní agbára ìránṣẹ́ ọlọ́run nìyẹn tọ́lọ́run bá ti rán ìránṣẹ́ òun náà ṣe máa ń pe ọlọ́run wa ní ọ̀ràn ni níṣẹ́ fàyàtì ó tún jẹ́ ògbéni níjà kẹ́rù òbò níjà ìyẹn ọlọ́run wa ẹ̀rí pé lágbára adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ibi tí Naomi ti rí ọgbọ́n yẹn ò ní gbẹ o ọgbọ́n yẹn ó túbọ̀ máa gbèrò sí ó máa pọ̀ sí òkìkí ẹ̀ báyìí wọ́n máa kàn káàkiri gbogbo àgbáyé bí àwọn ọlọ̀tẹ̀ bọ́n ṣe ń dìtẹ̀ bí ọlọ́run ṣe máa gbéga nìyẹn bọ́n ṣe ń dìtẹ̀ bọ́lọ́run ṣe máa gbéga nìyẹn ó tún wá fẹ́ ọkọ tó yẹ pé tó láàánú ọkọ tó tún lájò ọkọ tó tún jẹ́ pé ó fi gbogbo tẹ́ lọ́rùn àjọṣepọ̀ Naomi àti kábíyèsí kò ní bàjẹ́ o kábíyèsí ọlọ́run máa fún yín ní ìmọ̀ àti òye àti ọgbọ́n tẹ́fì máa ṣe ìjọba yín ojú òní tì yín o agbára tọ́lọ́run fi fún yín gẹ́gẹ́ fi ṣe ìjọba tọ́lọ́run gbogbo ìbùkún tọ́lọ́run ti fún yín láti ṣe ọba torí ó rí gbogbo àwọn èèyàn ń bẹ ó rí àwọn ẹ̀gbọ́n yín ó rí gbogbo wọn bẹ tó wá fi ìwọ ọmọ kékeré wá fi ó fi ọgbọ́n náà fi ta yín lọ́rẹ bígbà tọ́lọ́run fún Solomon ní ọgbọ́n ìtalọ́rẹ ọgbọ́n ìgbéga ọgbọ́n ohun gbogbo ó ní sísì tó jẹ́ pé nǹkan tí mo lérò pé o fẹ́ bèrè ò dé bèrè ìgbà tó ti bèrè orí àwọn ọ̀tá ẹ̀ tó bèrè ayé àwọn pé báwọn rí pé òun á tún nǹkan tó tún bèrè òun á tún fi kún fún ẹ òun á tún fún ẹ ní ọgbọ́n ìmọ̀ àti òye tó tún ju nǹkan tó bèrè lọ òun á fi kún lọ́nà àlùnà ìyá ẹ̀yin èèyàn mi mo gbàdúrà fún kábíyèsí á ṣe é ṣe o kò ní ṣubú dànù gbogbo ìtumọ̀pọ̀ tó ń ṣe sí kábíyèsí lára tó ń ṣe sílé tó ń fi lójú tó jẹ́ káwọn èèyàn máa bí mi pé kábíyèsí ẹ ṣe dáadáa ẹ lajú yín lẹ̀kẹ́ mọ̀ nǹkan tó túmọ̀ pọ̀ oníkáyìn o lórúkọ Jésù gbogbo ìbùkún rẹpẹtẹ tẹ̀ ń wá lára Naomi lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ máa rí Jésù Olúwa wa àmín ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ̀yin èèyàn mi àbọ̀ Ọlọ́run á dájú lórí yín ní ṣubú dànù ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ kẹjọ mo máa ń like yín nígbà bíi pé kí n máa rí yín lójú korojú kájọ máa fàṣẹyìn pọ̀ kí inú wa máa dùn mo máa ń like ẹ ṣé gan mo dúpẹ́ o mo mọ̀ lóore o ẹ ṣe ń bá mi tẹ̀ ìka tẹ̀ fi ń tẹ̀ àti ọwọ́ tẹ̀ fi ń ṣe gbogbo ara yín pátápátá ògo ló máa yọ ń bẹ̀ gbogbo àwọn ọmọ yín ara láàánú Jésù Kristi Olúwa wa àmín bye.